ẹ jẹ́ á máa para wa ẹ jẹ́ á para wa bọ́ ọ bá rí mi pọ́ pa mí bẹ́ẹ̀ mi náà bá rí wọ náà wọ́n pa ọ ni. nǹkan mẹ́ta jù wá lọ. alákọ̀ọ́kọ́ ń bẹ alimọ́ọ̀tù ikú jù wá lọ àrà tó bá wù ló lè fi wá dá. ó sì ṣòro ó dágbére pé lágbájá ń tẹ rírí ń sọ̀rọ̀ òun ẹ rí i pé ń sọ̀rọ̀ bí ẹni tí ń dágbére kò dágbére kankan ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu ẹ̀ látàn la kàn ń gbọ́ bẹ́ẹ̀ bá sọ fún pásárẹ́lù ń bọ̀ lálẹ́ yóò ṣàkúrò níbi tó wà. ikú jù wá lọ o. ikú jù wá lọ. alimautu. ẹlẹ́ẹ̀kejì ń bẹ. alaharamu. ogbójù wá lọ. Allahu akbar. ogbójù wá lọ. bọ́ ọba alágbàlagbà tó ṣàlùwàlá tán tó fẹ́ wọ mọ́sálásí títún wá ń tọ̀ ara ọwọ́ à ń fi sọ pé àṣẹ bàbá yìí ò mọ̀ pé òun tọ̀ ara ni bọ́ bá dìgbà tiẹ̀ tọ́lọ̀ ń bá ní ọ darúgbó ọ máa yàgbé ara ni. wa ma nu'ammiruhu nunakkisuhu fil khalqi. ọlọ́ni abala yakilun. afala yakiluna. afala yakilun. ogbójú wa lọ. inú gbogbo wà sí ọ̀kan ni bàbá wa Muideen Bello Ajani ó ti wọlé ilé Ọlọ́run báyìí ó ti wọlé báyìí akálẹ̀ Asiri táwọn ni wọ́n gbé sàárè wọn tán ó ṣe wá sílẹ̀ ọ̀tún ó ṣe wá sílẹ̀ òsì bàbá náà lẹ́yìn pé kó bá gọ́ọ̀mẹ̀ntì fà á kó sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì torí àwa tálíkà kò sáfà àti bàbá Muideen Bello Ajani burú láyé ẹ mú kásẹ̀tì tó ti bú àfa kan wá ẹ lè rí àmọ́ yóò jìjà ti àwa tálíkà yóò fèsì àwọn ìjọba ó lè máa pé ẹni òfò ni yín ẹni òfò ni yín àwọn ìjọba ní báwí. alhamdulillahi fi ilmi wa tarbiyati. yóò dájú kọjọba nítorí àwa tálíkà kò síbi tí Muideen ti búyàn rí bàbá dáadáa ni ọlọ́run wọ́n dá gbogbo jàmáà tó pèsè wọ́n dá bàbá wa Alhaji àgbà tí gbogbo wa ń bẹ wájú wọn yìí ọlọ́run ó kẹ́ amina. ọlọ́run ó gẹ̀ amina. ó sì fẹ́ràn àwọn Alhaji àgbà ó fẹ́ràn àwọn Alhaji àgbà ọlọ́run wọlé àfẹ́ bàbá wa Alhaji àgbà tí ń bẹ lọ́kàn bàbá wa Muideen Bello Ajani ọlọ́run ó tẹ̀ sáfẹ́fẹ́ rere. amina. èyí ń dúró bẹ́ẹ̀ ànáwa tún ni bàbá wa ní alomọ́tà wọ́n ní ànáwa ní pẹ̀lú tọ́ ọlọ́run bá wa kẹ́ àwọn àfa àwọn ni wọ́n ń gbèsè lẹ́yọ kọ̀ọ̀kan ni. ẹ̀yin tèmi níbikíbi tẹ́tí láǹfààní àti máa wò mí ẹ̀yin tèmi tó jẹ́ pé ẹ má nífẹ̀ẹ́ sí àwọn ètò ọlọ́kan òjọ̀kan tí mo bá mú wá ẹ ṣé mo dúpẹ́ àtẹ̀yin tó jẹ́ pé ẹ má bá mi comment tẹ́jẹ̀ má bá mi share àwọn ètò tí mò ń mú wá yìí ẹ ṣé mo dúpẹ́ o àṣírí Aranbara òun náà ni ètò ní eléyìí tí mo tún dé láti máa tú àwọn àṣírí kọ̀ọ̀kan nílé ta lè fi sọ wípé ó ní àwọn àrà nínú ẹ̀yin tèmi tó jẹ́ mùsùlùmí òdodo nílé lóko kákàkiri àtàwátá jẹ́ Yorùbá àkú aráfẹ́ra ku ẹni rí bàbá dáadáa tí wọ́n jọ lóun ní pé gbogbo àwa tí a jẹ́ èèyàn jàǹkànjàǹkàn nínú ẹ̀sìn Islam àwa àlèúlàmọ́ọ̀ kákàkiri gbogbo àgbáyé òun ni mò ń fi àsìkò yìí kí wa ipa kú ìrọ́jú o kí ni nǹkan tí èmi Aranbara tí mo mú wá lórí ọ̀rọ̀ bàbá yìí tí wọ́n jẹ́ tí orúkọ wọn jẹ́ Ajani Bello tí wọ́n jẹ́ oníwàásí àgbáyé gbogbo wa láti máa gbọ́ orúkọ wọn kódà ọ̀pọ̀ nínú wa la mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn àṣírí kan wà ní eléyìí tí èmi Aranbara tí mo fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ bàbá yìí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn oníwàásí àgbáyé eléyìí tí jẹ́ wípé wọ́n ń ṣe wàásí pẹ̀lú inú kan wọ́n wà lára wọn bàbá wa Ajani Bello wọ́n wà lára àwọn oníwàásí tó jẹ́ wípé wọ́n wà pẹ̀lú ìjọba bẹ́ẹ̀ sì ni wọ́n tún jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n lè bá ìjọba sọ̀rọ̀ tòótọ́ dáadáa bàbá yìí ti jẹ́ ẹni tó jẹ́ wípé ẹni tá a lè fọwọ́rọ́ sẹ́yìn nínú ẹ̀sìn Islam bàbá yìí lóòótọ́ ni wọ́n jẹ́ Yorùbá
kódà wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ṣùgbọ́n gbogbo ìgbé ayé wọ́n lò ní ilẹ̀ Haúsá wọ́n sì jẹ́ ẹni tí ó kéwú kàwé eléyìí jẹ́ kí wọ́n dá yàtọ̀ nínú gbogbo àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn. Ìwádìí Aranbara fi lélẹ̀ wípé bàbá yìí ti bẹ̀rẹ̀ wáàsí láti 1960 bàbá yìí ti wà lọ́mọdé láti ìgbà tí wọ́n ti ń ṣe wáàsí wọn. Àwọn wáàsí bàbá yìí ni èmi Aranbara ti máa mú wá fún àwa tí a jẹ́ olùgbàgbọ́ òdodo tí àwa mùsùlùmí àtàwa tá a jẹ́ ọmọ Yorùbá ta nífẹ̀ẹ́ sí bàbá yìí dáadáa àtàwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nínú wáàsí wọn tó ṣe ṣàǹfààní fún wa tó ó yẹ wá farabalẹ̀ báyìí kí ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní eléyìí tí bàbá yìí tó ti bá àwọn ìjọba sọ látẹ̀yìnwá títí di àsìkò yìí tó sì tún ṣẹlẹ̀ ó yá ẹ wá farabalẹ̀ kẹ́ wá gbọ́ àwọn nǹkan tí bàbá yìí ti ṣe sílẹ̀ àwọn ọ̀rọ̀ tí bàbá yìí ti sọ sílẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà àtàwa tá a jẹ́ ọmọ Yorùbá lápapọ̀ ó yá èmi náà ni Aranbara ó yá ẹ wá wò kẹ́ wá gbọ́ bàbá dáadáa ẹni eré ti lọ ó yá ẹ jẹ́ ká wò ó yá ẹ jẹ́ ká wò. mi lọ bí ọ̀nà tí ó dá ẹ wá ń jẹ èmi lẹ wá ń pè lólóṣèlú ẹ rí kúrì yín ò pé kúrì yín bá pé olóṣèlú wo lórílẹ̀‐èdè yìí lónìí tí mò ń ṣẹgbẹ́ rẹ̀ olóṣèlú wo ni ń bá mi jẹ́gbẹ́ pọ̀ papọ̀ olóṣèlú wo ni ń wò jùlọ lórílẹ̀‐èdè yìí ta ló ń tàn pírẹsidẹ́ǹtì ni ń wò jùlọ ni àbí gọ́fúnà àdúgbò kan ni ń wò jùlọ ni àbí mínísítà kan ni ń wò jùlọ èmi yẹn ṣẹgbẹ́ nìkan kan wọn irú èèyàn wo ló pè mí Allahu akbar kẹ́mi. Mali adiukum najati. Al-Qur'ani mi tí mo gbé lọ́wọ́ ni mo gbé lọ́wọ́ mò ń pè yín lọ síbi ojú ọ̀nà dáadáa. Mali Allahu akbar. adiukum ila najati. Èmi ń pè yín lọ bí ojú ọ̀nà dáadáa wà dé òun náà kí n mọ̀ gbọ́. Wàtàdíhùnà ní ṣáájú ẹ̀dá jẹ́ kí wọ́n mọ̀ bá a bá fún gbogbo ogi tí ń bẹ láyé yìí pátá gbogbo ogi gbogbo ohun tí ń jẹ́ igi Ọlọ́run ní bá a bá fi gbẹ́ kálámù tá a sọ di pẹ́ẹ̀nì àbá a sọ di bírò. wàlíbáharù yẹmúdù min ba'di sab'atu abhurin. tá a wá mú ibú òkun ibú ọ̀sà gbogbo àwọn odò ńláńlá odò Ọya gbogbo àwọn odò tá a mọ̀ lágbàáyé ká wá mú wá ní pọ̀nà méje irú ẹ̀. Allah. yẹmúdù min ba'di sab'atu abhurin. lẹ́yìn tá a bá wá mú tá a gbé tá a gbogbo ogi ayé gbé kálámù tá a sì wá kó gbogbo odò yìí jọ ní pọ̀nà méje. nafidati kalimatullah. Ọlọ́run lọ́rọ̀ èmi Ọlọ́run ọba ò lè tán o. nafidati kalimatullah. ibi tí mo ti ń rí ọ̀rọ̀ sọ nìyẹn o. nafidati kalimatullah. ọ̀rọ̀ Ọlọ́run ọ̀nbẹ tó ó tún bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mo bá ti ka ọ̀rọ̀ Ọlọ́run tán bí n bá jí láàárọ̀ báyìí ni wọ́n tó máa kọ̀rọ̀ gbésí ayé rẹ̀ torí mo fẹ́ mọ bí o dé dúró lónìí. nafidati kalimatullah. nafidati kalimatullah. nafidati kalimatullah. Ọlọ́run lọ́rùn èmi Ọlọ́run ọba ò lè tán ẹ mú kálámù ẹ máa kì í bọ nínú bú òkun nínú bú ọ̀sà wọn yẹn tó di tàdá àbí tó di íǹkì ẹ máa wá fi kọ ọ̀rọ̀ èmi ọ̀rọ̀ mi ò lè tán. nafidati kalimatullah. òun ló fi yẹ kọ́ ọ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ò lè tán níbi mo ti ó tún pọ̀ ń bẹ̀ ọ̀pọ̀ ń kùn mi ó tún pọ̀ ń kùn tó o bá rí i pé mo yọ ọkùn díẹ̀ báyìí èyí tí ń pọ̀ tí mo ti rí ibi mú jáde ń bẹ̀ ni. walau anna ma fil ardi min shajaratin Allahu akbar. Masha Allah. wal-bahru yamuddu min ba'dihi sab'atu abhurin. ẹ wá bẹ̀rẹ̀ sí máa kọ orúkọ èmi Ọlọ́run ẹ máa kọ ọ̀rọ̀ mi. ma nafidati kalimatullah. ọ̀rọ̀ èmi Ọlọ́run ò lè tán o. ma nafidati
kalimatullah. Ọlọ́run lọ́rọ̀ mi ò lè tán ọ̀rọ̀ mi kú o èmi mo sọ fún bàbá yín ìtàná mo sọ fún bàbá yín ìjẹta èmi náà tún nìyí. ma nafidati kalimatullahi. mo bá Sàgàrí sọ̀rọ̀ láyé ẹgbẹ́ tiẹ̀. ma nafidati kalimatullahi. mo bọ́ Ọbásanjọ́ sọ tiẹ̀. ma nafidati kalimatullahi. mo sọ fún Babangida. ma nafidati kalimatullahi. bẹ́ẹ̀ ni mo sọ fún Abacha bó ṣe yẹran kó tó gbà náà. ma nafidati kalimatullahi. ìwọ náà máa wo àwọn tí mo ti bá sọ̀rọ̀ Ọlọ́run yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa wo. bàbá rẹ ló ju àlọ ni àbí àwọn ni ẹ ju bàbá rẹ lọ. ó ronú sí i. wọ́n wá ń sọ̀rọ̀ o tún wá ń béèrè pé ìjẹ́ bàbá yìí èyí kò fi á lọ́rùn lẹ̀ n ò lè fi ọ́ lọ́rùn n ò fi bàbá rẹ lọ́rùn lẹ̀ débi pé n ò fi wọ́ lọ́rùn lẹ̀. ma nafidati kalimatullah. Masha Allah. Inna Allaha azizun hakimun. La ilaha illallah. La ilaha illallah. Azizun hakim. Ọlọ́run lé mi Ọlọ́run ọba ọgbọ́n ni mí ọba ọgbọ́n mo tóbi. nǹkan kan ò tó èmi Ọlọ́run èmi ni mo tóbi jù èmi tí mo wá tóbi yìí náà mo tún gbọ́n mo sì kọ́ yín lọ́gbọ́n ẹ fẹ́ gbọ́n ni. Masha Allah. Inna Allaha azizun hakim. Jalla ma la yamut. Inna Allaha azizun hakim. ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí mo la wá ń sún lọ kí ni ń dààmú wa kí ló kè sòro wa ẹ jẹ́ abira wa léèrè ìwọ náà béèrè lọ́wọ́ ara rẹ béèrè lọ́wọ́ ẹni tí ń